award láti ọkàn mi wá. Ṣẹ́rí nínú ààfin kókò máa gbálẹ̀ lásán oríire tó tó láyé ló sì. Tó tọ́ mo sọ fún yín o. Bíbù náà kú fún gbogbo ilẹ̀ pátápátá dí dáradára ẹ̀fẹ̀ o. Wọ́n dá ilẹ̀ ẹ̀fẹ̀ ní. Ilẹ̀ àkọ́kọ́ ilẹ̀ tó fẹ̀ tó tàn káàkiri àgbálá ayé. Kò sẹ́ni tí ò ń ṣoríire lórí tẹ̀. Bóyá kò ló ṣọ́ nínú ọgbà yìí. Bí ọdún bíi 8 sẹ́yìn, ọdún mi gbé Ìdòwú Sálámí òsì bí. Mo ní mo fẹ́ dá ẹgbẹ́ alájẹṣẹ́kù sílẹ̀ fún oníkálukú. Àwọn olóṣọ̀rọ̀ yẹn o. Ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ dé ní ìjọ lábẹ̀rẹ̀ ti yín. Ẹ ṣẹ̀ṣẹ̀ dé ní apẹ́lẹ́yìn níyìn. Apẹ́lẹ́yìn níyìn ẹ lọ jókòó síbi kan. Àwọn tí mo kọ́kọ́ dá lóhùn, àwọn ẹmẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ẹmẹsẹ̀ ọ̀ ní cooperative. Mo dẹ̀ fowó sí fún wọn nígbà tó ń jówó. Mo ní màá bá wọn gbede wọ́n kọ́ fún 3 million pé máa gbede 10 million. Pé ẹ máa yára yín lówó ẹ máa fọwọ́ ara yín sókè bí ọdún 9 sẹ́yìn gbé. Ṣùgbọ́n mo gbìyànjú títí wọ́n ti dojú ẹ̀ bolẹ̀ wọ́n ti jẹ́ lájẹ̀tọ́. Ẹ bá mi ṣá ìkànnà fún ẹ bá mi ṣá ìkànnà fún ẹ bá mi ṣá ìkànnà fún ẹ bá mi sọ wúúú. Tẹ bá pàtẹ àwọn ọmọ bẹ́ẹ̀ lẹ́yìn mi. Mo ti máa sọ fún yín pé ọjọ́ yín máa dé ọjọ́ yín lédélé mi. Ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa. Wọ́n kó gbogbo owó ẹ̀ wọ́n fìdí ẹ̀ kálẹ̀ gbọ́gà. Èrè bẹ́sẹ̀ kọ́lọ́ ń ṣàánú ẹ o. Ṣàròdẹ náà wà nù wọn. Àròdẹ èrè bẹ́sẹ̀ Ọlọ́run ló mọ nọ́mbà lè yí o. Nǹkan tí mo ní kẹ́ ṣe kọ́ lẹ ṣe. Àwọn ìpẹ́lẹ́ yìí náà wá sọ káàbíyèsí ẹ lọ jókòó. Ẹ lásùgbà ẹ. Mo tún wá bọ́ sọ́dọ̀ àwọn dírẹ́fà wípé kí ló ń ṣe ẹ̀yin àníkàdé ẹgbẹ́ adáṣẹ́ṣẹ́ kù sílẹ̀. Mo wá fún àwọn dírẹ́fà ní 10 million naira. Ẹ lásùgbà ẹ ní aṣáájú kò yìí. Àròrí ẹ̀ àrídìí ẹ̀. Àwọn náà jẹ́ tán wọ́n jẹ́ tán pátápátá wọ́n jẹ́ tán díẹ̀. Kí ni inú òtẹ́ sọ? Ṣe dáadáa bí mo ṣe fẹ́ ẹ lọ jókòó. Mo tún ní iṣẹ́ tó lọ́ọ́ rán mi máa jẹ iṣẹ́ tó lùgbàlà rán mi. Àjẹyè ni ó jẹ́. Iṣẹ́ tó lùgbàlà rán mi. Àjẹyè ni ó jẹ́. Ṣẹ́ra àwọn tó wá lẹ́nu bèbè àpẹẹlẹ ìwọ̀n wa dé. Mo ní ẹ̀wọ̀n iṣẹ́ àjẹ gbìyànjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá máa ń ṣe inú mi ò ń dùn sí wọn. Mo ní mo pe sàrún mo pe láyé. Wọ́n ní orí ọ̀ ń bọ̀ láàfin ó sì fẹ́ sóríire ọmọ láyé ọmọ sàrún ọmọdé o. Àbí báwo kọ́ lọ́jọ́ máa ṣé báyìí kọ́ lọ́jọ́ máa sọ? Ẹ mọ súpò ó yá. Mi ò gbọ́. Súpò. Ṣé o súpò máa kulẹ̀ lọ́dà gan? Àgbáwo ní súpò. Súpò máa ṣe nọ́mbà. Ṣàrúgọ́. 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 Súpò gan. Onda súpò. Onda bàbọ̀ bí.
mo súpò wá ẹni kó máa bọ̀ mí ó yẹ ká máa gbé súpò àwọn kan ní súpò àwọn kan ní Central Bank ó yá súpò 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 yóò gbọ́ yóò súpò 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 ó yẹ pàtàkì fún súpò. ọmọ onírìṣà nìyẹn. bàbá kúkúrú òkèèyè tí ibo ló tún lọ bọ́ síbí. inú mi dùn pé ọlọ́run ó ń jẹ́wọ́ ara ẹ̀ ní ìgbésí ayé wọn. ẹ̀yẹ́ lè máa wá wò ó oníkálukú kọ̀tọ̀ sílẹ̀ torí gbogbo wa la ní àfihàn. ṣé fún súpò yẹn ó yẹ bá mi súpò ó yẹ súpò 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 ẹ bá pàtẹ́wọ́ fún ẹ bá pàtẹ́wọ́ fún bọ̀ súpò ó dẹ́ pé apá bí wọ́n ti fẹ́rẹ̀ o wọn ò fẹ́rẹ̀ lápá bí o mi ò gbọ́ dáadáa o mi ò gbọ́ dáadáa o ibi nǹkan mi ò gbọ́ o yóò ga o súpò ń dá àná ọgbà ẹ́ àdúgbò lọ́wọ́ náà ṣe rí ilé ayé wọn ní kó wá wo bí ṣe rí o bí ṣe rí òjò báyìí náà lọ bóyá ṣe ni kó bá ṣe o ó lè kúrú tòótọ́ o bàbá kúkúrú òkè tẹ̀tì ṣé ò làkìrí ni ó làkìrí òkè kẹ̀tì onímọ̀lẹ́ òkè kẹ̀tì ẹ ṣe irúmọlẹ̀ tó fẹ́ níbọdí tó jẹ ògbélé yìí o. kí ni mo pe ọjọ́ ìní mo ní ọjọ́ tí ààfin ta máa ń ṣe ìdúpẹ́ mo kàn jí lọ́jọ́ kan mo lè rí wọ́n fa ibodè ààfin tú kí ló lẹ́yìn náà wọ́n ní Ṣàrùn ló ń dára o orí mi wú púpọ̀ Ṣàrùn tẹ́ẹ̀rí òun ló ń change gate palace ẹ bá mi pàtẹ́ ọ̀fun. àtẹ̀wọ̀ Ṣàrùn màrí yẹn tó súpò súpò ṣé súpò fẹ́ kó lọ́jú Ṣàrùn lọ ní Ṣàrùn yẹ ẹrù òkèlè ẹ̀rí òdòdó bí Ṣàrùn ẹ pàtẹ́wọ́ fún Ṣàrùn ẹ bá pàtẹ́wọ́ fún ọmọ ìpàtẹ́wọ́. ó wà ní nǹkan tá a wá ṣe lénìí Ṣàrùn àfihàn gbé ẹ o orílẹ̀ àfihàn gbé ẹ o láyé àtiwọn náà ẹ máa mọ̀ ṣe agbára náà. tá a bá sọ̀rọ̀ gbogbo mọ́lẹ̀ àfin àwọn ìbílẹ̀ àwọn ìṣẹ̀dálẹ̀ ojú wọn gan ẹsẹ̀ ojú wọn àwọn kò gbowó dé tiwọn àdúrà ló bá dé ìwúre ló bá dé ẹ bá mi ní ìbílẹ̀ ẹ bá mi ní ìbílẹ̀ àwọn ti pẹ́ láàfin yìí adúpẹ́ lọ́wọ́ yìí ò ìbílẹ̀ wọn máa mọ̀ ṣe o gbogbo àdáwọlé ayọ̀rísí òní ṣubú òní ìdáná lágbára Ọlọ́run ẹni lẹ́nu nígbà ṣe lágbára Ọlọ́run ó ti pẹ́ láàfin ó ti lé lógójì ọdún láàfin lágbára Ọlọ́run oríire ló máa ń ṣe kúrò láàfin tọmọtọmọ orúkọ eré tó fi lọ́lẹ̀ kò ní bàjẹ́ o gbogbo tí mo rí àárọ̀ mi àwọn ọmọ mi kéré kó kù Túndé àti Olókè Ìṣokù mo fi ìkànnì yìí mo fi kọ́ òkè ẹmẹsẹ̀ ìkànnì yìí mo fi kọ́ ìsàlẹ̀ ẹmẹsẹ̀ ẹ ṣe òwe kó àdúró tì í gbogbo ẹmẹsẹ̀ tó wà bí ọ̀fẹ́ wọn wọlé lókè ẹ̀nà orí sókè ẹ̀nà orí sókè ẹ ṣe gan ni ẹ kú ìtọ́jú ọ̀nì ẹ ṣe gan ni o ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ àwọn ni mo ní wọ́n lọ́ fi
Súpò wọn bá fẹ́ràn ètò yìí. Súpò máa gbá kò tí ìbò. Súpò máa obìnrin ló tún fa súpò yìí. Obìnrin tún jí bú súpò. Tíyàwó ẹ̀ bá gbà mú sọ́rẹ́ o. Súpò. Láyé ọgbọ́n òòlù dá sí lọ́sẹ̀ wà wá sọ fún mi. Bí mo ṣe ń sọ lọ, ẹni má jẹ́ gbà yín lákòókò. Bí mo ṣe ní a ti ṣe ti àwọn dírébà, a ṣe tán ní bó ṣe yẹ kó lọ. Àwọn tó ń tọ́jú ààfin, tó ń ṣe lọ́ṣọ̀, mo bá ní ẹlẹ́múrí ẹlẹ́yìn ṣáà nìyí. Ẹ ṣàfẹ́ kí n gbóhùn yìí ṣá. Tí ẹ mọ̀ bí tí mò ń lọ, tí ẹ ní sùúrù gbà yín. Wọ́n fẹ́ kí n tó ní owó rẹ̀ owó kan tí mo fẹ́ bá wọn tó báwọn ọmọdé ṣe máa gbé wá o. Mo wá rí i pé àwọn á ní yìí, mo bá pè wọ́n, mo pe Láyé, mo pe Sàrún, mo pe Bílẹ̀, mo pe Dòwú, gbogbo wọn kí la lè ṣe o. Ọba ló fẹ́ ṣe bá mi lọ. Mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa o. Mo bá ní bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ṣe yẹ kọrin yẹn. Iṣẹ́ tó lù gbàlà àmì. Ẹ bá mi kọ́. Àjẹyè ni ó jẹ. Iṣẹ́ tó lù gbàlà rọ ọ̀nì. Àjẹyè ni ó jẹ. Mo bá ní màá tún fún wọn ní owó káwọn lọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ alájẹṣẹ́kù. Àwọn ìyá wa ló tiẹ̀ pọ̀ jù nínú wọn. Mo bá fún wọn ní ṣé 10 million ní. Mo bá ní ẹgbàá 10 million. Ṣùgbọ́n ṣe rí wọn agbẹ́lẹ́yìn tí wọ́n ṣe bẹ̀bẹ̀ kí mo ní wọ́n ṣe. Bẹ̀bẹ̀ kan ṣe olówó bí tí mo fẹ́ fún ọ lẹ́ni àwọn ọlọ́pàá special award 20 million naira. Ó yẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wá jó tààrà yìí. Ó yẹ máa bọ̀ gbogbo yín pátápátá ẹ máa bọ̀ mo fẹ́ ní gbogbo yín ta. Díje máa fi ṣáná sí wọn, ó yẹ mo fẹ́ ní ó yẹ máa jẹ́ mọ́tò. Ó yẹ. Pàtẹ́wọ́ fúnra yín. Ẹ jẹ́ kí n sọ fún yín gbogbo ìpàdé yín tẹ́ máa ń ṣe bẹ́ẹ̀ mo máa ń rí yín. Tẹ́ ṣe ń bára yín jà wípé tó bá sanwó nígbà wo nígbà ṣe pàtẹ́jà ó máa sanwó ẹ̀ gbogbo ẹ̀ ní máti ẹ wo ojú àbẹ̀tí mi lára bí ajere. Ibi tẹ́ ṣe máa ń gbèkó ṣe pàdé yín nìyẹn. Gbogbo iṣẹ́ tẹ̀ ṣe mò rí pátá. Gbogbo gbàmádẹ́ béèrè wọ́n lè ṣe bẹ́bẹ́. Wá lówó yín ò dín ẹ̀yin yára yín lówó ipò lé sí i ẹ má jà gbójú fáìnà o. Ṣé mo pé nínú 30 million tó wà lẹ́tẹ̀lẹ̀ 10 million lẹ́tì gbà ń bẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ 20 million lẹ́yìn ọ̀tọ̀ ni o.
gbogbo ẹ̀ lápapọ̀ ó wá di 50 million naira. Ẹ ṣé, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, iléeṣẹ́ ìfowópamọ́ tó tóbi jù lágbàláyé àwọn obìnrin báyìí ló bẹ̀rẹ̀ o. Ìlú Bangladesh ló wà. Ẹ̀yin obìnrin báyìí, kí ló dé táwọn obìnrin ò ṣe fẹ́ràn, wọn ò fẹ́ gbèsè rárá? Tó bá ti yáwó báyìí wọn ò fẹ́ dọ̀tí, wọ́n á san padà. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ẹmẹsẹ̀, wọ́n fi díẹ̀ kálẹ̀, ẹ bá mi sọ wúúú. Ẹ bá mi sọ wúúú. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn dírẹ́bà, àwọn ò tí fìdí tí wọ́n jálẹ̀, ṣùgbọ́n ẹ bá mi ní hù díẹ̀, hù díẹ̀, hù díẹ̀. Ṣùgbọ́n mo tún wá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó ń tún ààfin ṣe, tó ń tún ààfin ṣe, wọ́n dẹ̀ ṣe bẹ́bẹ́. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹ bá mi ṣe gbòòsà mẹ́ta fún wọn. Kẹ wá máa yára yín lówó, kẹ fara yín sókè, káwọn ọmọ yín ṣoríire, kọ́kọ́ yín ṣoríire, ọmọ ọmọ yín ṣoríire. Òwò tẹ bá lè máa ṣe, kẹ máa yára yín lówó yẹn, kí gbogbo ẹ̀ kó máa lọ nírọ̀wọ́, kó máa lọ ní ìrọ̀sẹ̀. So Tọ́pẹ́ tó bá ti di Monday kó fún ọ ní 20 million naira wa, kó wá fún ọ ní 20 bags of rice pẹ̀lú ẹ̀. Ẹ ṣé, èmi náà mo rí, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ má dojú tì mí. Tẹ́ ẹ bá ti ṣe dáadáa, àwọn ìfowópamọ́ àgbáláyé màá wá fi yín ṣe àpẹẹrẹ wípé ẹ wo bá ṣe bẹ̀rẹ̀ láàfin ní enítere èjìtere. Mo máa rí mo mọ̀ ìpàdé yín kẹ́wọ́n ṣe bẹ̀yẹn, ìpàdé yín ló le jù láàfin. Ẹ gbàgbẹ̀rẹ̀, mo ń gbọ́ gbogbo yín, mo rí, mo mọ̀ yín, mo ń ṣe bẹ́ẹ̀ pé mo rí ni. Mo lè wò yín fún bí ọgbọ̀n, ẹ máa rí pé báwo yẹn ṣe, mo lè wò yín fọ́gbọ̀n ṣẹ́jú. Tẹ́ bá máa pariwo múra yín, nǹkan tí ó fi tò nìyẹn. Nígbà tí mo gbìyànjú ẹ̀ pẹ̀lú gbogbo èèyàn láàfin, ẹ̀yin lẹ wá ṣe dáadáa jù. Ẹ bá mi pàtẹ́wọ́ fún, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ẹ bá tiẹ̀ ṣàǹkan sí wọn kò lè ràn wọ́n. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹ̀yin ni mo máa lò gẹ́gẹ́ bí àpèjúwe. Ọwọ́ yín, ẹ jẹ́ sọ fún yín o, agbára tó lòun wá fún yín báyìí, ẹ̀yin lẹ máa yá àwọn ẹ̀mẹ̀sì tẹ́ bá ti rí wọn báyìí, ẹ lọ máa yá wọn pé ó dá ẹ gbà. Ṣé mọ̀ pé báǹkì máa ń yá báǹkì lówó? Tó tó mo sọ fún yín o, báǹkì ó máa ń yá báǹkì lówó. Ẹ̀yin lẹ wá di Central Bank àfihàn, ẹ̀yẹ pàtàkì fún wọn. Láyé èmi ò ní lọ bẹ́ ẹ̀mẹ̀sẹ̀ kan kí kó fún mọ́ gbé ẹ̀mẹ̀sẹ̀ cooperative. Mi ì ní lọ bá dírẹ́bà pé ó yẹ gba àwọn dírẹ́bà cooperative rárá, ẹ wá bá wọn yá. Ẹnìkan tó bá fẹ́ gbowó, ó wá bá wọn yá. Ẹ jọ̀ọ́ ẹ lówó yẹn dáadáa, ẹ má yẹ kókó sí i lórí. Bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ máa ṣe. Ẹ lólórí, ṣùgbọ́n olórí kò ní dá àṣẹ kẹ́ṣe. Lẹ́yìn náà wò lójú lẹ́fẹ̀ẹ́ múra ẹ̀wọ̀. Gbogbo yín mo máa ní mẹ̀yẹn. Ṣé wọ́n sọ fún mi tajà ní gbogbo kan tí kò dé gbà? Kí ló dé tẹ́lẹ̀ gbà? Ṣé ẹni fẹ́ máa tọ́ ju bọ́ sí bàbá tó bọ̀ ọjà mi ni? Mo máa ń gbọ́rọ̀ yín dáadáa, gbogbo yín ni mo gbọ́ mẹ̀yẹn. Kẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ olórí yín
ṣe dáadáa ẹnu yìí kó máa kò torí pé ilé-iṣẹ́ ìfowópamọ́ tó dáa jù lágbàáyé wọ́n pè ní microfinance bank ó wà nínú Bangladesh obìnrin ló bẹ̀rẹ̀ olótóbi jù ní gbogbo àgbáláyé ṣùgbọ́n ẹ jọ mí lójú ẹ wú mi lórí torí ẹ ni mo ṣe ń ṣe bí mo ṣe fún yín ẹ jọ ń tó lọ ẹ má wà dójú tì mí o kẹ fara yín sókè kẹ fara yín sókè kí ni mo ní kẹ ṣe Ọlọ́run àbá mi dúró tì yín o ẹ kú oríire ó yẹ máa jó lọ máa jó lọ mo ti ránṣẹ́ sí ẹ mo ti ránṣẹ́ sí ẹ ibi tá à ń lọ láti dé yìí o àwọn mẹ́rin tó jẹ ọkọ̀ wẹ́rẹ́ báwo tí ẹ ṣe jẹ́ lọ́sọ̀kọ̀ síbi kan ara gbàgbé díẹ̀ sí ẹ lọ ara bọ́fẹ̀ yó ara bọ́fẹ̀ yó wẹ́rẹ́ ara bọ́fẹ̀ yó ara gbàgbé díẹ̀ sí ẹ lọ. Mo máa kọ́kọ́ ka mẹ́ta nínú wọn.